káàbọ̀ sí iléeṣẹ́ Kabiyesitv tí a ti ń gbé àṣà àti Yorùbá lárugẹ tí ẹ bá wò wá fún ìgbà àkọ́kọ́ à ń bẹ nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣayẹyẹ ojúde ọba ti 2022 tá a bá sọ̀rọ̀ nípa ojúde ọba nílùú Ìjẹ̀bú-Òde ọdún tó làmìlaka tó sì lókìkí tí gbogbo ayé mọ́ gbúrò ẹ̀ sí dáadáa ni lọ́dọ̀ kábíyèsí wa ọba Sikiruláì Adétọ̀nà Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú tí wọ́n fi jẹ́ paramount ruler fún gbogbo Ìjẹ̀bú pátápátá káàbọ̀ sáyé bẹ́ẹ̀ láwà ẹ̀rí pé mo bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ọba Yọdé ti ìlú Ìjẹ̀bú-Òde ẹ̀rí gbogbo wọn tí wọ́n dáṣọ lọ́tún lọ́sì tó ní kálukú sí ìjókòó tí wọ́n gún wà sórí àga ọlá tí wọ́n retí láti pè wọ́n kí wọ́n lọ kí kábíyèsí níbi tí kábíyèsí tí wọ́n fi kalẹ̀ sí lókè. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá jàǹkànjàǹkà ni wọ́n ń bẹ níbi tá a wà yìí lónìí tí wọ́n sì ń ṣètò lọ́kàn ọ̀jọ̀kan àbí tí à ń sọ yìí. ibi tí mo tún wà yà àwọn tí ẹ̀ ń wò lójú ìran yìí tí wọ́n tún dá ń kó aṣọ òkè tí ẹ̀ ń wò lọ́rùn wọn tó kún gẹ́gẹ́ yìí. àwọn ní ẹgbẹ́ ọba máyégún ọkùnrin aṣíwájú akilẹ̀ ti ìlú Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn ni mo wà báyìí tí ẹ̀rí gbogbo wọn lókè bí wọ́n ṣe lọ bí wọ́n ṣe máa ń ṣe ọdún yìí nù lọ́dọọdún tí àmọ́ daṣọ tí gbogbo wa sì máa ń dùn àbí tí à ń sọ. débòmí ibi tá a wà yìí ni ẹgbẹ́ tọbalàṣẹ obìnrin akilẹ̀ ti ìlú Ìjẹ̀bú ẹ rí àwọn ọmọ mi náà tí wọ́n ro dẹ̀dẹ̀ tí wọ́n sì kàn lódò tí oníkálukú jókòó tí wọ́n gún wà sórí àga ọlá tí wọ́n retí kí wọ́n pè wọ́n kí wọ́n lọ kí kábíyèsí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ìtìlẹ̀ tó kù. àtúnwà yìí ni ẹgbẹ́ àrọ́báyọ̀ obìnrin akilẹ̀ ti ìlú Ìjẹ̀bú ẹ̀rí pé oríṣiríṣi kọ̀sítúùmù ni àwọn ìyá wa ń fọ́n sí àtàwọn bàbá wa tí wọ́n sì kó sọ́rùn ilé tó túmọ̀ sí pé ní Ìjẹ̀bú-Òde bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ni yóò ìṣó bí ọdún mélòó kan tá a ti sọdún yìí sẹ́yìn ìdí abáni pé kòró tí ọgbàlẹ̀ tọ́gbọ̀nà tó sì gbogbo tó gbòdò lọ́wọ́ gbogbo wa ni ò jẹ́ ká ráàyè ṣe torí àìlèṣà ayẹyẹ yìí ká máa fi distance sílẹ̀ bí ìjọba ṣe ní ká máa tàdí mẹ́yìn fúnra wa ẹ̀rí pé gbogbo alájókòó tí a sì gún gẹ́gẹ́ tá a súnmọ́ra wa dáadáa pẹ́kipẹ́kí bí wọ́n ṣe máa ń ṣe nìyí láti ilẹ̀ wá ìyún ayẹyẹ ọdún ojúde ọba ti ìlú Ìjẹ̀bú-Òde. táwa yìí ni àwọn ìyá wa ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde ibi tí wọ́n ń jókòó sínú àwọn náà lẹ́ ń wò tí wọ́n tún kàn dúdú tí wọ́n ró dẹ́dẹ́ ní ojú ìwòran yín tí ẹ̀ ń wò wọ́n lé yìí. àwọn ẹgbẹ́ pọ̀ ń bí lónìí tá a bá ní ká máa ṣàfihàn wọn láti òní dọ̀la ẹ mọ̀ jẹ́ ń tẹ̀yìn àlè kàtọ́ ẹ wo gbogbo àwọn tó wà lókè tí ẹ̀ ń wò lọ́nkọ́lọ́nkọ́n ẹgbẹ́ lẹ́lẹ́gbẹ̀lẹ́gbẹ́ lẹ́lẹ́kàǹkà náà ni àwọn náà tí oníkálukú sì gún wà sí orí àga ọlá rẹ̀ nígbà tí a bá bẹ̀rẹ̀ ètò pẹrẹu ẹ̀yin náà ó máa rí nílé bí a ṣe máa fi hàn yín tí yóò sì máa dùn wọnú ara wọn àbí tí à ń sọ. àwọn ẹgbẹ́ bọ́ba àgùntẹ́ ni ẹ̀ ń wò lójú wòran yín yìí ẹgbẹ́ bọ́ba àgùntẹ́ ti akilẹ̀ Ìjẹ̀bú-Òde àwọn ni ẹ̀ ń wò lójú wòran yín yìí. ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan mo fi àwọn ẹgbẹ́ bọ́ba àgùntẹ́ obìnrin hàn yín àwọn ẹgbẹ́ bọ́ba àgùntẹ́ ọkùnrin àwọn ni ẹ̀ ń wò ní iwájú yín yìí tí wọ́n kúrò dẹ́dẹ́ tí wọ́n sì kàn dúdú ẹ rí i pé kọ̀sítúùmù tí wọ́n náà gún régé wọ́n sì lọ sókè lọ́hùn-ún.
bọ́ba Gbuyì ọ̀dọ̀ wọn la wà tí ẹ̀ ń wò lójú wòran yín yìí. Lọ ṣàfihàn olórin wa tí ó kọrin fún wa lásìkò yíyan Alhaji Musiliu Haruna Sọlá tí gbogbo yín mọ̀ ọmọ bàbá ń gà ní àgbà àwọn ni eléré wa ní ibi tí a wà yìí tí wọ́n sì lùlù sí wa ní Bàdé gbogbo àwọn ẹgbẹ́ òní mo ti fi hàn yín lọ́lọ́kọ̀ọ̀kan tí ẹ sì ti ń rí báwọn lónìí àgbàdo ara wa wà láre ọ̀jẹ̀gbá o nǹkan ó sì gbé nǹkan àná. Ọba yorí Idris Àdùnníná káàkiri ọba yorí ẹ̀fọ́ tó wọ́n ń gbé àwọn dá àwọn ìdájọ́ náà àwọn dá òbí lóde ìrọ̀lẹ́ ló máa tó ṣàdúrà ẹ̀yẹ máa tó ilé ni ó máa tó ṣàdúrà ẹ̀yẹ máa tó bàbá ọ̀lẹ́wà ló máa tó. Ọ̀yá ọba yorí wájú fún mi o. Ọba yorí àdìlẹ̀ rẹ̀ tó bá tún wá sọ́dọ̀ rẹ̀ kò dá ẹ̀rọ lọ. Ẹgbẹ́ ọba náà yẹ kòkòrò tó bá tẹ̀wọ́dá. Ẹgbẹ́ ọba náà yẹ ọba náà yẹ. Ẹgbẹ́ ọba yorí tó bá tẹ̀wọ́ kò ìwọ́ tó. Ẹkú ọdún ọmọ bàbá lẹ́jọ́ ọmọ ọ̀run fọlọ́. Àwọn gómìnà wọ́n ti kalẹ̀ síbi tá a wà yìí tẹ bá làwọn ní àtúnmọ̀ wá fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Kabiyesitv láti ń kọ̀ sí níbi tí a ti ń gbé àṣà àti ilẹ̀ Yorùbá lárugẹ. A ti rí gómìnà ìpínlẹ̀ Ògùn bá Dàpọ̀ Abíọ́dún bíi tí a jókòó sí yìí a ti rí gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Sanwó àti ráwọn náà níbi tí a wà yìí oríṣiríṣi àwọn èèyàn pátápátá jàǹkàjàǹkà ni wọ́n kalẹ̀ síbi tá a wà yìí ní ìmọ̀ ìfojú gbogbo hàn yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí bá ṣe ń lọ àwọn ẹgbẹ́ ní jó lọ́wọ́ yìí tó ń jó lọ síwájú Kábíyèsí. Ẹ bá bàbá kú àwọn lọlẹ̀ ẹ̀wọ̀ lẹ́jọ́ yẹ. Bàbá kú àwọn lọlẹ̀ ẹ̀wọ̀ lẹ́jọ́ yẹ. Bàbá kú àwọn àsìkò tó lẹ̀ lọ. Bàbá kú àwọn lọlẹ̀ ẹ̀wọ̀ lẹ́jọ́ yẹ.
Olúwakẹ́mi Bọ́lá ti tó. Ní bàbá ẹgbẹ́ Chief Idris Sikiru Abdullahi. Wọ́n lè ẹyẹ ẹgbẹ́ Ìsọ̀láṣà Tèmítọ́pẹ́ Àdùnní Kásùmù. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kàǹkà ni wọ́n ti ń wá kí kábíyèsí ẹ̀ tìrí wọn lórí ìkọ́lẹ̀ tí wọ́n ń ké bàbá kábíyèsí Àwùjalẹ̀ tí ló jàwé pé àsọdún ní ọdún ní sáwọ́ àsọdúnbọ́dún pé àsọdọ̀dún ní pé àjọṣe míì ní lórúkọ Ọlọ́run ọba. Ẹgbẹ́ tó bá gún wà obìnrin ọmọ ọba. Ẹgbẹ́ tó bá gún wà obìnrin ọmọ ọba. Tó bá gún wà obìnrin ọmọ ọba. Ẹ jẹ́ kí alikọ́mọ́ débẹ̀. Àwòrán tó mú solókùn. Ilé ló wà. Ilé bó ṣe ń wẹ̀. Tó bá gún wà obìnrin ọmọ ọba. Tó bá gún wà obìnrin ọmọ ọba. Tí ẹ bá ń darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ Kabiyesitv fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí níbi tí a ti ń gbàṣà àti Yorùbá lárugẹ. À ń bẹ ní ìlú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń sọdún Ojúdeọba 2022 ibẹ̀ láwa yìí ẹ ti mọ̀ra àwọn ẹgbẹ́ lọ́lẹ́kàǹkà tí wọ́n ń jó tí wọ́n ń bọ̀ wá kí Kábíyèsí àwọn ẹgbẹ́ kan ti lọ àwọn ẹgbẹ́ míì ni wọ́n tún dé yìí tí. Àwọn ẹgbẹ́ bọ́bagúwà obìnrin ọmọ ọba ni wọ́n kù kẹ̀yà o. Ẹgbẹ́ àṣeyíkàmọ́dún. Ẹgbẹ́ ọba lẹ́yẹ ọkùnrin. Ẹnu ọba náà yín. Ẹgbẹ́ ọba lẹ́yẹ ọkùnrin. Ẹgbẹ́ ọba lẹ́yẹ ọkùnrin. Please move to this place so quickly. Please move to this place very quickly. Please, that is not our friend. Láti lè ṣe Kabiyesitv lẹ́tí ń gbádùn wa ní ìlú Ìjẹ̀bú-Òde tí a ti ń kàn sí yín ẹ má bínú o à ń padà bọ̀ láti wá fojú àwọn ẹgbẹ́ tó kù wọ̀nyí ní ìsìn ẹ kú kalẹ̀.